Thank you, Papa. So, Ilè Yewa ní àkọ́kọ́ ẹni tó máa kọ́kọ́ jẹ oyè Olú ọmọ Ilè Yewa pátápátá ó ti yẹ ayẹyẹ kalẹ̀ o. ẹ ṣé o. Ẹ máa gbé. Ẹ pèsè. Kábíyèsí sà. Kẹ́kọ̀ọ́ fún ọ ní. With all due respect, sir. Bẹ́ẹ̀ lọ sà. Bẹ́ẹ̀ bá a fọ́ọ̀dì sà. Bẹ́ẹ̀ kò tí a kẹ́ pípò náà. Mo ẹ̀dá ti ṣe. Ìfàṣẹ̀dá lóde o, àbàdí tẹ̀lé fún mi bá gbà sí ẹ̀yẹ láti ẹni tó ti mú láti lóde ìjẹ́ nípa yìí o. Ìfọ̀kúrò ló bá yá náà o. Ìgbà àdúgbò tó ń bọ̀ ní ọ̀dọ̀ tó yẹ o. Ìgbà gbogbo ìgbà obìnrin ìgbà olúwo ní ìgbà yìí o. Ìgbà táyà wá ju àwọn òtútù ọ̀rọ̀ ká má kọ̀ lọ báyìí. Àwọn tó wà lórí ọ̀dọ̀ wa IBD di Olú. Sọ́jà òye ìgbà yìí lójú Ilé tí mo kọ́ ayé lọ sí IBD. Wọ́n jọ iye ìyàlò ìlú náà wọ́n tún jẹ iye wa. Ìkọ̀ méjì méjì ọmọ ọ̀rọ̀ ẹ. Ẹnu pàpàkọ́ fi mú àpótí agbọ́dọ̀ nípa ẹ. Iwájú báyìí òun lẹ máa ń fi wájú ló máa lọ. Wọ́n ti jáwé àwọn ọ̀rọ̀ èrè lẹ́yìn tí èrè nípa lẹ́yìn ẹ. O ti mọ̀ sí láàárọ̀ ọjọ́ àwọn ọmọdé lọ́sùn àwọn ọmọdé lálẹ́. Ní agbára náà, ayélujára ti yẹ, wọ́n ti kọjá ìfọ̀tí sí ẹ. Tútù la bẹ̀rọ̀ dẹ, tútù la rẹ̀ bàbà, ilé olúwa ní kò kì í gbóná ní òwò. Kò ní gbóná lówó, kò ní gbóná lọ́wọ́, kò ní gbóná sálà sí ara. Èmọ̀ tó lé lẹ́yìn tí wọ́n á lọ èyí ò ní tẹ́sí ẹ. Ìgbà pọ̀ ti di oyè yìí ti fẹ́ bẹ́ẹ̀ ló wà ní o. Nígbà tí mo lo yìí bẹ́ẹ̀ lọ́wọ́ ní mo ti lè bẹ́ẹ̀ ló wà ní. Bẹ́ẹ̀ lè fúra ní ebè làbí tó ń pè pàápàá ní ọwọ́ náà bẹ́ẹ̀ ló ń bá. Èyí tí mo fílẹ̀ ní èwì ayé mi ò gbà pàápàá. Ó ti di ìdí ẹ̀rọ mi tẹ́tí ẹ o. Lẹ́yìn olè yìí tó bá ti ẹ̀ kọ́ ní agbára kan lórí lórí o. Gbogbo oúnjẹ gbogbo gbọ́dọ̀ nígbà kan yẹn fún lórí o. Kò bá ti ṣe ẹ̀kọ́ máa dún. Ó kún àárọ̀, ó kún ọ̀sán, ó kún alẹ́. Èyí tó bá ti láàárọ̀ báyìí kó dáwó lọ. Èyí tó bá ti lọ́sọ̀ báyìí kó dáwó lọ. Èyí tó bá ti lọ́sọ̀ báyìí kó lọ́wọ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni wọ́n ní. Bí agbára ọlọ́run, bí agbára àwọn tó tara ẹ jáde. Ìjọba bí àwọn àkọ̀wé tó lé ìkọ̀nà tó pọ̀ láàrin wọn. Ètò ilé ìbẹ̀rẹ̀ kó ṣe wọlé la, kó ṣe sówó ni, kó ṣe sọ́lá, kó ṣe táyì tó wà lọ́rọ̀. Gbogbo ọ̀jọ́ láìsàn kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀ ló máa ní o. Àwọn bàbá àgbà wọ́n pọ̀ pọ̀ wọ́n ló ti yẹ àìníyẹ mọ́kòlù jẹ́ tiẹ̀. Àwọn bàbá àgbà wọ́n pọ̀ pọ̀ wọ́n ló yẹ lónìí àìníyẹ mọ́kòlù jẹ́ tiẹ̀. Àwọn ìyá ìyá wọ́n pọ̀ pọ̀ wọ́n ló yẹ lónìí àìníyẹ mọ́kòlù jẹ́ tiẹ̀. Bí mo ṣe wí bẹ́ẹ̀ ló máa rí. Bí mo ṣe sọ bẹ́ẹ̀ ló máa rí. Òwe ayé lè mi ò gbà wọn àgbà bẹ́ẹ̀ ni. Tó ń dojú òfé ìgbọ̀nà. Tẹ́tọ́ bá tún bẹ̀rẹ̀ kan kì í padà sẹ́nu mọ́. Ọ̀la tó ń gbé ló bí ẹ mọ́ pẹ̀ ẹ́. Bọ́sẹ̀ tó ọjọ́ ló máa pẹ̀ o. Bẹ́ẹ̀ ló máa rí o. Tó àgbàdo ìgbàgbọ́ ìgbàgbọ́
Ṣàdúrà fún ìfẹ́ òní kílẹ́jẹ́ òní bàjẹ́ agbẹ́ òní tọ̀jọ́. Iná lè fi wá dọ́kù wá dọ́kù ní ọjọ́ ìyẹn òní kú díẹ̀díẹ̀ òní kú díẹ̀díẹ̀ nígbà òní ìyẹn ọwọ́ àgbẹ̀kọ̀ pé àti ikú àtọ̀sọ̀ tó wà tó ń ṣe lọ́jọ́ alẹ́ ẹ̀yẹ ọwọ́ ìlú náà ń pè ikú àwòsàn náà ń pè àwọn méjì tó bá ń ṣe lọ́jọ́ alẹ́ náà fún àtọwọ́ lórí ẹ̀yẹ tó ń pẹ́ wáyà. Àgbàdo bẹ́ẹ̀ yóò wọlé máa bẹ́ẹ̀ gbogbo ọ̀tẹ̀ bàbá fún ọgbẹ́ nígbà tó bá bá wọlé máa bẹ́ẹ̀ wọ fún ọjọ́ wíwẹ̀ tó bá tó ohun dúdú náà bá ń tẹ̀lé ní ọtí àtúntà kòkòrò ń bẹ̀ ilé ẹ̀ máa dùn lò kòkòrò wọ́n lè wí yẹn àtẹ̀lé mọ́ tó àbálẹ̀ sùn. Ọmọ ìlú mo fi ìlẹ̀kẹ̀ oyè fi ẹ lọ́rùn lédè kò ní kí okun wọn ó kó okun ẹran náà rẹ̀ lágbára ọlọ́run lágbára ìlera gbogbo owó ṣe ìlú kó máa dún ni ibikíbi tó bá ti kù sí gbogbo bẹ̀ ló máa rí èrè níbẹ̀. Ilé táwa ṣe fún ilé yìí, ọmọdé la fi ṣe. Wàá di àgbà kẹ̀jẹ́ lórí oṣù. Lágbára Ọlọ́run wà tí yèyé ẹ̀dọ́ dalẹ̀. Àwọn ni wọ́n ní kó sí àmì yẹn. Ṣùgbọ́n àmì lẹ́yìn wọ́n ní pé ìbejì ń bọ̀ ìbejì bó ṣe máa ní ìyẹn o. Ìlẹ̀kẹ̀ ọwọ́ lélẹ́yìí kò ní bí ápọ̀p lọ́wọ́ ẹ̀. Ìlẹ̀kẹ̀ ọwọ́ lélẹ́yìí kò ní bí ápọ̀p lọ́wọ́ ẹ̀. Ọwọ́ yìí ọmọ ló bá máa fi gbé tó ó bá máa fi pa ká owó ní òní kíkà ọdún owó òní tó mọ sí o gbogbo nǹkan tó fẹ́ àwọn ọba apèsè fún ẹ ní orúkọ Jésù Kristi Olúwa. Alílẹ́yẹlẹ́yẹ lòrò yìí mẹ́ẹ̀kẹ́. Ó ti fẹ́yẹ́lé torí kí wọ́n tó ròde àwòrò. Adípẹ́pẹ́yẹ ni wọ́n ẹ̀ fi sábọ̀. Onílẹ́yẹlẹ́yẹ lòrò yìí mẹ́ẹ̀kẹ́. Ó ti fẹ́yẹ́lé torí kí
wọ́n tó ròde àwòrán. IBD egudo mo ní pẹ́pẹ́ yẹ ìwọ̀ ẹ̀fí sábọ̀. Àgbéjọ́ àgbéyọ̀ láì gbọ́mù tuntun. Tọmọdé tàgbà bí mẹ́fàdéré ra. Àgbéjọ́ àgbéyọ̀ láì gbọ́mù tuntun. Tọmọdé tàgbà bí mẹ́fàdéré ra. Àwa mùkójú ire la fi wòwò. Àti mùkójú ire la fi lò lẹ̀kẹ̀. Asá mùkójú ire la fi wòwò. Àti mùkójú ire la fi wò lẹ̀kẹ̀. Olú ọmọ ojú ire la yìí fi lọ́jà ìṣẹ̀gẹ́. Ọlọ́jà ìbéèrè ire àwúlò ní akẹ́ṣẹ̀lẹ́ṣẹ̀. Ẹ̀sùn onídùn lẹ́yìn oyè ẹ̀díjà rẹ̀, ẹ̀dí gbídéṣò, ẹ̀dìrọ̀lápá, ẹ̀dìrọ̀lẹ́sẹ̀, àwọn kábíyèsí gbogbo ìjọ àbárọ̀. Àwọn tó ní láyé máa gbà, ìdíje ọdún máa jì, ìjẹba pèsè fún wa ló wà ní, ìjẹba lé máa bá yìí. Ẹni wá ju ìjọba ẹ̀dìbà tó tàbí ní ìṣòro. Karena ini kucing, batu cepet, ini ìbàjẹ́ o. Batu ada sudah barang. Ibi dalam lọ́jọ́ ní àti ìbàlẹ̀ ibi dalam apa ni? Ọkọ pé ní sókè àti òbítí àríkìlẹ̀. Káwa ní ìyàbá lọ náà. Àti nínú ìbítú ọmọ aráyé lọ. Àwọn tó ń bọ̀ báyìí dá ẹ̀yìn ọ̀gá rẹ̀. Ẹ̀kọ́ ẹ̀tọ́. Ìgbàgbọ́ máa ń pè ní àbá ní ìgbàgbọ́ àwọn ọ̀tẹ̀ láyé ń pè wá ìpapá àtúntò àwọn káyọ̀ ìwé àwọn àmàlùmí. Ìdààmú tó ṣe pọ̀ pé kò ní wọlé wá. Orúkọ tí yóò wọ ẹ̀yìn ló máa láti bá. Ẹ̀yìn ló máa láti bá. Àbọ̀ ọ̀pọ̀lọ̀ rẹ̀ máa jẹ́ lágbára lọ́wọ́. Ìlà ìlànà ìpìlẹ̀ ìlànà ìpìlẹ̀ bí ẹ̀sìn mi. Ẹ̀yìn àti adáyé lágbára lọ́wọ́ ìrora ikú. Ọ̀nà tètè ẹ̀ máa lọ́ra yín lágbára lọ́wọ́. Ikú pa ọmọ yìí. Wọ́n ti lọ. Àtẹnulá. Àtẹnuláwùjọ. Gbogbo àwọn tó bá bá yín dáwọ́ dé ìtẹ̀sí lẹ́yìn. Ìpàdé báwo. Nínú àdé láìpẹ́ wọ́n ti jẹ ọ̀tá àpapọ̀. Ó mọ́ ló tó yí kan làwọn máa àyè jáde. Láti ẹ̀rọ pèsè orúkọ ló fi pèsè ọjà lọ́jà. Apọ̀ ìlú àlágbára lọ. Ògbó ni mi láti jẹjẹ àdúrà ìlú. Àtẹ̀yà àti tẹ́lẹ̀ ìlú dáa. Ẹ̀fọn láàbùkù láwùjọ. Àjọ ìlú ìlú fàyà. Àjọ ìlú ìlú fàyà. Ẹ̀kú àjá ìjọba ìlú pẹ́pẹ́pẹ́ ọ̀la àti ọ̀la lágbára lọ. Ẹ̀kọ́ lẹ́nu báyìí ẹ̀kọ́ ní ọ̀la tó tó pàdé lẹ́nu ìfẹ́. Àwọn ọmọ ní ọ̀la wà lọ́wọ́. Ẹni tó bá ní ọdún bá sùn. Lọ bá ṣe tẹ bá jáde bẹ́ẹ̀ pàṣẹ ṣe bá olùfẹ́ ayé nígbàlẹ̀ ọ̀hún. Agbodò ẹgbẹ́ ìdó ìdàgbà ẹgbẹ́ ìdó Olú ọmọ ìbíkọ́ ọmọ sábẹ́ ọ̀pá àti ẹlámọ́kè owó òkú láyé. Please don't go there. Ẹ ti ṣe òkú ẹ̀kọ́ sí ẹ̀ta ṣe.
ṣùgbọ́n ẹjọ́ tó lè láti ẹgbẹ́ ní yẹn ọmọ pé ìjọ wà ń bẹ̀ that's our president so kò ní ẹgbẹ́ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ wà gbé láti ẹgbẹ́ bàbá wa sọ wípé èyí ni máa ṣe fún ìfọ̀dà so wọ́n fi ra ní bàbá pé Emma, Ibe olú ọmọ ọ̀fíì ti wà lá sí ìgbàlódé lẹ́nu. Ìlú kò ní ló pé àwọn ẹ̀rọ ti láyé. Ìlú wá kò ní ló ní pé èyí tí kò kò ní bàbá ẹ̀ níwà ní oṣù tó ẹ̀ tó bá jẹ́ pé àwọn akéwìrẹ́ tó yí ilé wa àwọn àfihàn lónìí. Olùdíje lónìí àjẹkù. Nínú ọjọ́ lọ́sẹ̀ àwọn òṣèlú ìgbà tó ń gbọ́ lọ́wọ́ ó ní ìgbà àkóso kò ní yàgbé ẹ̀. Àṣẹ. Àgbàrá ọmọ ó dé fún gbogbo èèyàn. Bẹ́ẹ̀ náà ní ìjọba wa. Àṣẹ ọmọ òṣèlú ọmọ yóò ti jẹ́ lọ. Àṣẹ ẹ̀rọ ìgbàlódé. Àṣẹ àgbàrá àwọn ọmọ ẹ̀ máa ń mọ̀ ẹ́. Àṣẹ àṣẹ àti àwọn ìyàwó ẹ̀ pẹ̀lú ọmọ bẹ́ẹ̀ bí gbogbo ìjẹ́lẹ̀ àbọ̀ ìṣe. Àṣẹ ọmọ yóò àṣẹ 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 ọmọ kì í ṣọ̀fẹ́ o. Ewé bẹ̀rẹ̀. Ilé ìgbésẹ̀ ní ìlú àgbà yìí ṣọ̀fẹ́ o. Àfẹ́ ìgbọ́jẹ́. Àfẹ́ ìgbọ́jẹ́ káwọn àbúrò jẹ́ orí olórí orí olórí. Àti ìṣètò ojú ọkọ̀ tí ìgbà sàbíkẹ́ẹ̀tì àwọn lè lọ́rọ̀ náà. Báwọn tó rọ́ mi wọ́n tí kíyẹ̀ ò bá ti kú àwọn òbí ti sàbíkẹ́ẹ̀tì. Èmi kọ́ kọ́ sọ àwọn tó rọ́ mi dáadáa sẹ́gbà. If the train is not full, the certificate will not be released. Ẹ̀jọ̀ ẹ̀jẹ̀ wọ́n kú ìwà lọ́wọ́ bí ó bá kú kò sí lágbára tó. Bí ó bá kú kábẹ́sẹ̀ ní ìwé ẹ̀rí ẹ̀ o. Ọ̀dọ́ ìwé ẹ̀rí ẹ̀ ọ̀dọ́ fi ìjòyè láàárẹ̀ olùgbé àṣẹ àṣẹ. Àmìlá pátápátá yẹn ti àjẹ̀lú ẹ̀tọ́ àṣẹ. Ìbàdàn bá kú bẹ́ẹ̀ ẹ̀fà olùlágbára àṣẹ. 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 Ẹ̀sìn kábẹ́ẹ̀sì mẹ́ta tó nílẹ̀ dáadáa fún
Ilé sílẹ̀ ní dáadáa máa wá lé o. Bàbá náà ìdí o. Tí olóyè bá rántí ọjọ́ ìdí wọn máa rántí ẹ̀sìn ti dáadáa. Ìlú Ìlàró àti Yewa lápapọ̀ a máa tẹ̀síwájú. Ẹ fúnra ọlọ́run èyí ọba ẹ pẹ́pẹ́pẹ́.